Assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Mẹ́sẹ̀jì mi yìí mo fẹ́ kó lọ bá gọ́vnà wa Ṣèyí Mákindé ní Ọ̀yọ́ State. Oríyọmí Hamzat ń pariwo najimu lero more than 5 months. Gọ́vnà Ṣèyí Mákindé ẹ̀ẹ́dẹ̀ take action. Mo wá fẹ́ bi yín, mo fẹ́ challenge yín. Ṣẹ́yìn náà lọ́wọ́ sí ti lẹ́rọ̀ ń ṣe ṣe take action ni. Àbí ṣẹ́yìn náà ra páàtì lọ́dọ̀ rẹ̀ tó rán ní ta páàtì àwọn èèyàn. Ṣẹ́yìn náà ra páàtì àwọn èèyàn lọ́dọ̀ rẹ̀ lẹ̀ ṣe take action ni. Lẹ́rọ̀ wá fẹ́ di gọ́vnà mọ́ yín lọ́wọ́ lọ́yọ́ state. Ìlẹ̀rọ̀ ń gbé àwọn ọmọ 12 years ń fi wọ́n lọ́kọ. Lẹ́rọ̀ ń fún ọkọ ọlọ́kọ níyàwó. Lẹ́rọ̀ ń fún ìyàwó níyàwó lọ́kọ. Lẹ́rọ̀ ń gbé ìjáàbù lé àwọn ẹni tí ò tọ́ lórí. Ń sì ń dé wọn mọ́nú ilé. Lẹ́rọ̀ ń ba yé àwọn èèyàn jẹ́ ní ibi tó wà níbẹ̀ yẹn. Gọ́vnà Ṣèyí Mákindé àwọn èèyàn dẹ̀ ń sunkún, wọ́n dẹ̀ ń pariwo yín ẹ̀ẹ́dẹ̀ take action. Gbogbo ó tún wá challenge gbogbo ẹ̀yin àfàlẹ́ Yorùbá pátá àti alùsùnà wàlìjàmáà ni àti kọ̀dìríyà ni tìjàní. Ṣẹ́yìn náà ra páàtì lọ́wọ́ najimu lero nílẹ̀ ṣe take action lórí ọ̀rọ̀ najimu lero. Torí n tó yẹ kẹ́ rán nù Islam ẹ̀ràn. Ọ̀rọ̀ najimu lero yìí orúkọ ìjẹ́ àfà ní fi ń wu gbogbo wa tí ń wù gbogbo ẹ̀yin àfà tẹ́ ẹ̀ bá wá take action lórí rẹ̀. Definitely ẹ̀yin náà ra páàtì lọ́wọ́ najimu lero ni. Kí ló dé tẹ́ ẹ̀ dìde sórí ọ̀rọ̀ najimu lero nígbà ọjọ́ kìíní àná tán ní ká wọlé ọlọ́rẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣe ń kégbe lórí social media. Ó yẹ take action lórí ọ̀rọ̀ najimu lero báyìí náà. Najimu lero ń pa àwọn abiyamọ alábiyamọ lẹ́kún. Najimu lero ń bayé aláyé jẹ́ all in the name of sunnah, all in the name of Islam. Ẹ jẹ́ dákẹ́ ẹ jókòó ẹ̀ ń wòran ẹ̀ ń rán tí ò yẹ kẹ́ ẹ rán nù Islam. Mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ yín ó tún bú mi lórí eléyìí. Àmọ́ òótọ́ ọ̀rọ̀ òdì kásán. Mo tún challenge gọ́vnà Ṣèyí Mákindé sẹ̀. Ṣó o fọwọ́ sí ti najimu lero gbogbo ẹ̀yin lọ́balọ́ba lọ́yọ́ state. Definitely tẹ́ ẹ̀ bá fi lè dìde nǹkan tẹ́ ẹ̀ dìde iṣẹ́ sí orí ọ̀rọ̀ najimu lero. Ẹ̀yin náà lọ́wọ́ sí ẹ̀ ń bá ara páàtì àwọn èèyàn tán ní ta ni. Èèyàn ń kú síbẹ̀ najimu lero ń sin àwọn èèyàn. Ta ló support ẹ̀ pé kó máa sin àwọn èèyàn sínú ọgbà rẹ̀. Najimu kórí gbígbé orí tútù jọ sínú bíbẹ̀ yẹn sì ń bá yẹn wọ́n jẹ́. Oríyọmí Hamzat sì ń pariwo kò sì sẹ́ni tó dìde sí i. Wíwárẹ̀ èèyàn kan lórí social media tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí najimu lero tí Oríyọmí Hamzat ń sọ̀rọ̀ lé lórí. Àwọn èèyàn sì ń sunkún gọ́vnà Ṣèyí Mákindé, àwọn abiyamọ ń sunkún tán ń pariwo do gọ́vnà Ṣèyí Mákindé ṣàánú wa ẹ̀ẹ́dẹ̀ take action. Orú nǹkan tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ najimu lero yìí ó ṣẹlẹ̀ rí ilẹ̀ Haúsá 24 hours ni gọ́vnà wa Yerufaayi tó fi sọ pé kí wọ́n wó gbogbo bẹ̀ tó fi kó àwọn káàtó dẹ̀górà lọ bẹ̀. Tẹ́yìn Yorùbá bá wá ń bẹ̀rù ẹ̀mí lè ṣàtọ́nà yín dọ́dọ̀ àwọn káàtó dẹ̀górà táwọn ò ní bẹ̀rù kankan àfọlọ́hún tó ṣe pọ́lọ́run lásán làwọn bẹ̀rù tí wọ́n lọ wó ilé najimu lero tán sì kó àwọn ọmọ ọlọ́mọ jáde. Tí gọ́vnà wọ ò bá ní nǹkan kan tó lè ṣe jẹ́ káwọn aráàlú náà ká gbégbésẹ̀ ká mọ̀ bá ṣe connect bí ká lọ kó àwọn aráàlú mi ìwà kan wá bá wa ṣe ń gbà táwọn aráàlú gẹ́gẹ́ ò lè take action lórí ọmọ ìlú wa tí ń ṣe rádaràdà. Gọ́vnà Ṣèyí Mákindé mo challenge yín lórí ọ̀rọ̀ najimu lero. Gbogbo ayé ẹ bá mi share fídíò mi yìí. Ẹ bá mi share fídíò yìí. Mo challenge Ṣèyí Mákindé ṣẹ́yìn náà ra páàtì èèyàn lọ́dọ̀ najimu lero lẹ́ẹ̀ ṣe take action lórí ọ̀rọ̀ tó ń lọ yìí. Mo challenge gbogbo ẹ̀yin àfà pátápátá ìjọ àfà kankan lẹ̀ ká bá sọ pé ẹ̀yin alùsùnà kò kà mí mọ́ wọn. Gbogbo yín yányán ni mo kó pọ̀ mọ́. Ṣẹ́yìn náà ra páàtì èèyàn lọ́dọ̀ najimu lero. Àbí ṣé bọ́lọ̀ ṣe sọ bá nẹ́bí ṣe sọ pé kán ṣe Islam ní najimu lero ń ṣe yẹn. Ọmọ 12 years ń fi ń lọ́kọ, ọmọ 10 years ń fi ń lọ́kọ. Ó ń ba ayé àwọn ọmọ ayé aláyé jẹ́ tó bá wá tún fọ́ọ̀sì lọ́mọ ọmọ wọn kúrò ń bẹ̀. Najimu lero yóò tún wá sọ àwọn ọmọ náà dìdàkudà. Ẹ sì dákẹ́ ẹ̀ ń wòran. Ẹ sì dákẹ́ gbogbo yín wòran yín tó yẹ kẹ́ ẹ rán ẹ̀ràn. Ọlọ́run ó bi gbogbo ẹ̀yin àfà tẹ́ ẹ̀dá sọ̀rọ̀ najimu lero yìí torí ìjà àfà ó kọ ìjà àfà ní fi ń hùwà tí ń wù yìí. Ó kọ Islam ní fi ń hùwà tí ń wù yìí. Ọlọ́run ó bi gbogbo yín. Gọ́vnà Ṣèyí Mákindé I challenge you. Mo challenge yín lórí ọ̀rọ̀ najimu. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba Ọ̀yọ́ state mo challenge gbogbo yín tí ẹ bá ní nǹkan ṣe pẹ̀lú najimu lero ẹ ti take action. Ẹ wo àwọn arúgbó bó ṣe ń sunkún. Àwọn ọmọ tó lógo, àwọn ọmọ ológo, àwọn ọmọ tí ó ràn Nàìjíríà lọ́wọ́ ń báyé wọn jẹ́ ẹ sì dákẹ́ ẹ sì ń wòran. A sì fi yín jọ olórí ẹ sì máa kégbe olórí ẹ sì ṣiṣẹ́ olórí. Bí a ká bẹ gọ́vnà ìlú mi
bí a ká sọ Haúsá sọ fún gómìnà Kaduna state kó wá bá wa ṣiṣẹ́ nígbà tí gómìnà Ọ̀yọ́ state ò mọṣẹ́ rẹ̀ iṣẹ́. Assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Ẹ bá mi share fídíò yìí kó kan ibi tó bá yẹ kó kàn lára.